ọgbà ẹ̀yà ọmọ Yorùbá ń bolójú yín wà ẹgbójú ẹ̀yọ̀ yín sókè ẹ wo gì wọ́n ń pè ní kaṣú nílùú wa níṣẹ́yìn àwa máa pè ń kajú àwọn ò ní kajú Elédùà ní fàárẹ̀ sí wa o àrùn tí èsì tiwa yóò ní gbé kọ́ wa lọ́rùn ewé rẹ̀ yí ẹja kọ́pọ̀ ẹ pàpọ̀ ara rẹ̀ kóhùn náà pọ̀ díẹ̀ ẹ kó dà sínú kòkò èèpo ahùn ẹ pa ẹ̀kọ́ sí ẹ wá lọ já ewé òmísìmísì kọ́pọ̀ rẹpẹtẹ ẹ kó lé pẹ̀lú ata àjọsìn níwọ̀nba ẹ kó sí ọyẹ sí èyíkéyìí ikọ́ tí bá ń dáyàn láàmú ẹni wọn máa mú ní agbára Ọlọ́run yóò sì dohun pòórá ewé yìí ó wúlò fún ikọ́ púpọ̀ ẹni tó ń dà láàmú ọ̀rọ̀ àbáyé tó bá jẹ́ pé ikọ́ asthma ní bá ń ṣèyàn ikọ́ asthma ẹ fòyìn sí oyin original ẹ fòyìn sí wọ́n tọ̀ wọ́n máa mú nígbàkúgbà lójúmọ́ lágbára Ọlọ́run ikọ́ náà dohun gbàgbé á bá wa lára mú o ire o ire kàlẹ́.